kidnapped 46 students. There were 39 students and 7 teachers. There were 8 teachers, but one of them and his daughter killed. And so so immediately we came on board, we felt we cannot keep quiet, and we speak out that we'll be coming to your state for an advocacy movement. And during that period, the NLT also came out, the NLT came out with us, because we felt it is time to fight these monsters. Yes. It is time to fight these animals. I call them monsters because I did not see any trait of woman in them. Because anybody can kidnap 1 year old and kill one being like you, and kill human being like you, behead human being like you, do not deserve to be identified as woman. So our plan was to come to the states, agitate and advocate to the state government, which we did yesterday, meet the security chiefs, the police, the VSS, the military, which we have been doing. I just left even the commissioner of police now. So it is part of our plan to say, okay, we should also see leaders in the states who know more about all this security structure and the battle and what we are passing through in this country. That's the reason we said, no, we have to see Oloye Sunday Igboho too. And let us tell them that we are open for any of the process that can help bring back our students free and safely to work. Because part of the recommendation in our letters that we gave to the governor of your state is that our local security structure, which is even an attempt, must be empowered. And even empowering them, they can bring people that are allied, that knows about this terrain and all these issues, to work together with them and help them, because this is looking as if these people are trying to bring this country to its games. And if we did not come together to fight these people, I pray it will not get to every one of us one day or very soon. And that is why, as a country, as student leaders, we have started this movement against insecurity in this country. We have started this advocacy that our campuses must be safe. And it is not just one man doing. Security is the duty of every one of us. And people like you, with your antecedent and records in this country, it will be an oversight to visit your state, Ibadan, where you are around, and also not visit you when issues like this has happened to our students. That is why I said we should see you, greet you, and also tell you that the leadership of Nigerian students, we are open for any support, any move that will bring back our students to us. And later consider Victoria Asata. Thank you so much. Everything you have seen, I hear very well, but I want you to permit me to speak my language. no problems, and it's good that I can communicate very well. Exactly. Thank you so much. My brother, don't be annoyed. No, is there any? Nǹkan tí mo fẹ́ sọ ni pé Ọlọ́run lè kó bàjẹ́ fún yín. Gbogbo yín náà tí ẹ ṣe wàhálà ọjọ́ láyé ní ìbàjẹ́. Àwọn ọmọ náà tí à ń sáré kiri ọlọ́jọ́ ká ní àwọn ọmọ rẹ̀. Ohun tó ṣẹlẹ̀ yẹn ó jẹ́ nǹkan tó fa ìbànújẹ́ tó pọ̀ gan. Ẹ̀ṣọ́ àìfẹ́ mi, ọ̀ state mi nílé, ọmọ Ọ̀yọ́ state nílé, ọmọ òkú dẹni mi. Ó tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ó jẹ́ nǹkan tó bà mí lọ́wọ́ gan. Ẹ rí i pé mo ṣe fídíò kan ní nǹkan rẹ̀ abíjọ́ mélòó kan torí mo mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn politics ni. Ó dẹ̀ ń dùn mí lọ́kàn pé wáyé táwọn olóṣèlú wọn fi play game, wọ́n fi play politics ni. Lọ́dún ìgbà táwọn kan bá bàtà dáná ń ṣe protest kan tó jẹ́ àwọn olóṣèlú náà sáyẹn lè àwọn ilé ìgbà ń wá ohun tó ń jẹ ọ̀rọ̀ tó ló ń ṣe human right tó ń sọ politician ni ọ̀rẹ́ tó wá ló ń ṣe human right ọ̀rọ̀ ìdàrú nìyẹn. Kí ni assurance pé tí ọ̀gá bá dépò yẹn ò ní wọ́ọ̀sì ìjà wọn tó ń sọ ń gbà wọ́n. Ẹ̀rí pé nígbà tí mo kọ́ bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù pé wáyé tá a kàn lè mo bẹ̀rẹ̀ kí ní ẹni bàrà pa mi báyìí ọmọ òkè ògùn ọmọ Ọ̀yọ́ state ni mí olóṣèlú ni mí ó mọ̀ ń tẹ̀lé wọn dáadáa. Ìfẹ́ lè sọ pé kò sí nǹkan tó kàn mí pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ bọ́mọ kàn jókòó nílé
àwọn yẹn kàn ló wá wọ̀ wá mi bí àwọn Fúlàní kan àwọn tẹ́rọ̀sì ń jiyàn pé ní Bàràpá bí wọ́n pààyàn wọ́n ṣe báyìí pé kódà wọ́n ti pa bọ̀dá bàtà yẹn lóòótọ́ mi ò gbọ́ wọn ní oṣù ti gbé nǹkan ok ẹ jẹ́ kí n try kí n lọ́bẹ̀ kí n gbé lọ àwọn bàbá tó wà ń bẹ̀ mo lè lọ́bẹ̀ gbogbo bá sọ fún mi pé ẹni tó wà ń bẹ̀ kò sí kọlu ní o pé kódà àwọn ọmọ ọlọ́pàá pé àwọn ọlọ́pàá ló ti padà nù mẹ́rin tí ó sì ń kẹ̀kẹ́ tó fẹsẹ̀ rẹ̀ wọn á lọ bọ́ bá ìlú kẹ̀kẹ́ bàbá ní kódà wọ́n jọ mọ̀ ọ́n gbé òun lọ gbé 5 million fún Sẹ́ríkì yẹn kóun tọrọ mọ̀ ọ́n gbà ó ló ń gbó lọ fúnra òun ló tó gbọ́ ọmọ yẹn wá ẹ wá sí nǹkan kan sí onígbò kí làwọn fẹ́ ṣe báwọn bá kúkọ ọlọ́pàá kò tí ń gẹ̀rọ ọlọ́pàá ó ṣe fún bí táwọn bá ti ń bá CP sọ̀rọ̀ yóò pé IG ni ok náà ẹ jẹ́ ká lè kó kúrò bí kí àlàáfíà lè wà nílùú wa mo fi hàn lè mí tèkì ńgbà yẹn ẹ pé ńgbà tí ń fi pé ọjọ́ tí mo dá fún wọn pé ẹ kúrò mo lọ bá wọn láti bá wọn sọ̀rọ̀ pé ohun tẹ́ ń ṣe kò make sense ẹ ń gbé nílùú wa ń bí ẹ̀dẹ̀ ń jí wa gbé ẹ̀ ń pa wa ẹ̀ tún gbowó sọmọ kọlọ dání mo bá wọn sọ̀rọ̀ mo sì yìnbọn lómi mẹ́rin ni ó wà lórí ètò ìkẹ́kẹ́ ìyẹn pọ́ńpì gbẹ́gbẹ́ àwọn ní torí wọ́n pọ̀ mẹ́rin ẹ̀ àwọn Fúlàní wọ́n á sọ fún àwọn ọmọ tó tẹ̀lé mo gbà wọn mo gbé fẹ́lẹ̀ ìkẹ́tún yìnbọn àtúgbà wọ́n á sọ fún ẹni tó lédè wọn sí kí wọ́n yẹn pé olóhùn ní Sẹ́ríkì Fúlàní gbogbo South West pé kí n má bínú tó ṣẹlẹ̀ yẹn pé àwọn ọmọ yẹn ọmọ ni àwọn tó rò pé kí wọ́n fi yìnbọn sí ìwé mọ́lá ti dá èmi ò ní yìnbọn sí ṣùgbọ́n mo fún yín lọ́jọ́ méje kẹ́ kúrò mi èmi wá fún yín pé ká jọ gbé lálàáfíà ni ìgbà tí ẹni tí wọ́n sọ pé kì í wọ́sọ àwa wà délé àwa bá níta ní o ṣe mọ̀ pé ọ̀rọ̀ sọ̀rọ̀ kankan mọ́ wọ́n lè ń pààyàn ẹ̀ ń jiyàn gbé èmi dẹ̀ wá bá yín ẹ yọ̀bọ̀n sí mi ó ti fi hàn pé nǹkan sọ ń pa yín ọ̀fà ẹ kúrò mi ìjọ tí mo dá fún yẹn kò ní yẹ o so àwọn gọ́ọ̀mẹ̀ntì tó wà mẹ́ngbà náà àtàwọn tó wà mẹ́ngbà náà àtàwọn tí ń bẹ́ńbẹ̀ náà tí wọ́n jọ wà mẹ́ngbà náà wọn fún mi support wọ́n tákù nǹkan tí mo ṣe yẹn kó tó rí pé gbogbo alámọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń gbà yẹn so ìyẹn lọ báyìí kó tó rí pé Ọlọ́run lo àwọn bàbá wa láti bá new president tó wá sọ̀rọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu pé ìjọba ẹ̀mọ́ bọ́ lẹ́kọ̀ọ́ sí mi ò sí kankan náà ẹ mọ́ pa àwọn èèyàn mímọ́ ni ẹ lè mọ́ pa àwọn obìnrin kákan káwọ́ gbéra kò make sense táàdẹ̀ ráwọn ọmọ kan tó lè tákù wọn fún tó máa ń ṣe lílé àdúgbò kí bàbá Tinubu tó accept ọ̀rọ̀ wọn yẹn kó dáhùn padà wálé ìgbà tí mo délé ń sìn mo ti lọ Kogi gan mo lọ bá àwọn sí meeting bẹ́ẹ̀ mo rò pé gómìnà yẹn ó ra stand zẹ́dẹ̀ yìí ó support nǹkan tí mo gbé lọ fún ọmọ ẹgbẹ́ no èso òdòdó òdòdó náà ni gómìnà Kogi inú ẹ̀ dùn sí nǹkan tí mo bá wọn sọ mọ́ ẹ pé yes àwọn ọ̀dọ́ wa yìí náà ewúro abẹ́ ajá sí ló lè lé ewúro sí àwa la mọ nílùú wa àwa la lè ṣiṣẹ́ yẹn ó dẹ̀ ní ká right there down ká dẹ̀ kóhùn sún káwọn dẹ̀ ká fọ́ sọ pọ̀ ká wọnú pápá yẹn now èyí tó ṣẹlẹ̀ ń bí báyìí ẹ rí i pé mo ti rí Minister of Defence yẹn àsọ̀rọ̀ pé kán fún mi láyè tó bá fún mi láyè mi fi gbéra mi ga tó bá fún mi láyè kí mi face àwọn pípọ̀ yìí kò ní wàhálà kankan mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi bọ́ra wọ́n máa sá lọ àwọn èèyàn òun ṣe sí gidi wọn kì í ṣe bọ́ra èèyàn bíi tèmi ni wọ́n ní backup àwọn olóṣèlú kan lẹ́gbẹ̀ẹ́ ni mo dẹ̀ ti ń sọ fún wọn pé táwọn olóṣèlú ti ń bẹ lẹ́yìn wọn bá stop èmi máa dárúkọ gbogbo wọn I know that àwọn mẹ́sàn-án orúkọ wọn tí gbogbo àyẹ̀ máa gbọ́ àwọn olóṣèlú kan náà ń bẹ lẹ́yìn àwọn terrorists yẹn tó yẹ kí wọ́n fi lè tó ń fún wọn ní ammunition tó ń fún wọn lówó nǹkan tó ń ṣe fún Jonathan gbà yẹn wọn náà fẹ́ ṣe fún bàbá Tinubu ń sìn ẹ̀rí wọn tó ní àwọn propaganda tó lọ́wọ́ wọn lè ní wọn ti jí ẹgbẹ́ lókè akásá ń bẹ̀ yẹn o tí wọ́n jẹ́ ní kankan gbé wọ́n ti ń pa yẹn bẹ̀ yẹn o gbogbo yẹn game ni politics ni because tí o bá jẹ́ politics nítòsí Ọ̀yọ́ ń bí wọ́n kún àwọn ọmọ lọ ẹ jẹ́ ká lọ bá wọn ẹni no why no èmi fúra mi lẹ́gbẹ̀ẹ́ láwọn tèmi pé àwa máa lọ bẹ̀ wọ́n ní wọ́n yin bọ́ǹbù ẹ fi bọ́ǹbù yẹn lẹ̀ ṣé báwa náà fẹ́ yin bọ́ǹbù. ìjọba àwọn tó yẹ ṣe kó yìí. yes ṣé báwa náà fẹ́ yin bọ́ǹbù ẹ jẹ́ ká wà lọ bẹ̀ ẹ fi mi láyè kí mi lọ bẹ̀ wọ́n ní no
gbà tó yá wọ́n ní àwọn Fúlàní sọ pé tí n bá ṣe gìrìgìrì àwọn máa pa ogun àwọn tó kù yẹn tá a bá rẹ̀ ṣe gìrìgìrì tó bá pa wọ́n làwọn àlàjì kan pa wọ́n ok now no problem gbẹ̀mí mọ̀ pé wọ́n fẹ́ fi wá gbá géèmù politics ni ẹ̀yin bàbá ẹ̀yin ọ̀dọ́ yẹn ẹ̀yin lẹ́ máa múra torí ọjọ́ ọ̀la àwọn tó ń bọ̀ ẹ̀yin lẹ́ lọ́la ẹni kẹ mọ̀ pé ohun tó ń ṣe yẹn géèmù òṣèlú ni kí ẹ sọ fún mi pé agbára Nàìjíríà ò ká terrorist tó mẹ́nu gbó ok now kàn sọ fún mi ṣe pé gbogbo terrorist wa abẹ gbogbo forest wa ń bí báyìí pé àwọn fẹ́ rí àti Yorùbá lọ́wọ́ àánú gbó ni o àti Fúlàní àti Ìgbò ẹlé wọn káwọn wá dúró dè wá mẹ́ kàn kó bọ́ǹbù wọn yẹn lọ wọ́n kúrò mẹ́ because àwa la níbẹ̀ àwa la mọ̀nà tó wọ̀ bẹ̀ ìbọ̀lẹ̀ yìí dẹ̀ gbé lọ tẹ́ ń bẹ̀rù àwa dẹ̀ máa bà yín wọ́n máa kúrò ń bẹ̀ easily èmi ò dẹ̀ béèrè o mo ní mo sọ mẹ́ta ara tèmi pẹ̀lú àwọn tèmi àwọn máa lọ wọ́n ní ká ní sùúrù pé tá a bá ṣe gàràgàrà wọ́n máa àti accept dìgbà o gọ́fìnà mọ̀ pé mo lè support nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn wáyé tí òun náà ní sí mi wáyé tí ó fà ìgbà mi kí n wọ bẹ̀ gọ́fìnà tó wà ń bẹ̀ ó mọ̀ pé mo nípa tí mo lè kó lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ok mo arrange ìrù ẹkùn security network federal government gbà mí láyè bí mo ṣe announce kìíní yẹn federal government gbà mí láyè state government sọ pé any security kankan ò gbọdọ̀ bí ìgbésẹ̀ kankan kọjá òun kọjá ṣé ìwọ wà ń bẹ wọn jiyàn gbé wọn sórí nìkan mọ àwọn tó ń dẹ̀ jiyàn gbé àwọn àlè lọ bá wọn kájọ jà sórí nìkan sẹ́ mọ́ tó dẹ̀ nìkan jẹ́ pé bọ̀ kọ́mọ̀dé pé mo tún dọ́wọ́ ohun tó ṣe nìyẹn gbogbo alamọ tó ṣẹlẹ̀ nílé yìí wọ́n ní mò ń takò gọ́ọ̀mẹ̀ntì nígbà tó bá rẹ̀ gbogbo àmọ́ tójú mi rí bí ọdún márùn lẹ́yìn gbé tí mo nẹ́rẹ̀ lọ́mọ tí mo níyàwó béèyàn bá tiẹ̀ ṣe àwọn mọ̀mọ́ fàyẹ́n ṣòkòtò àti ìyàwó pé sọ̀rọ̀ ìyá wèrè ṣé wọ́n fẹ́ jí wọ ta ló fẹ́ jí mi gbé ta èmi nìkan ẹ̀ lè jí mi gbé èmi tí mo tún ń rìn tí mo ń kẹ́rù kú lẹ́yìn èmi nìkan ẹ̀ lè dá mi jí gbé ohun tí wọ́n fẹ́ yìn ń bẹ lọ́wọ́ tèmi náà tó fẹ́ kí ló fẹ́ fi jí mi gbé kí ṣe drug tí wọ́n mú lóró pé èmi lè mọ́ mu drug orí mi pé ju tẹ lọ then àwọn ọmọ mi ò sí ń bí tẹ fẹ́ jí gbé lọ́mọ gẹ́gẹ́ Nàìjíríà sẹ́yìn lọ gbé wọn Canada náà bẹ́ẹ̀ lọ gbé ń jẹ́ mi but àwọn tí wọn ò lẹ́nu tó lè secure wọn wáyé tẹ́ ẹ̀ jẹ́ káwa ta faralẹ̀ ká wọgbó tí wọn kájọ jà kí gbé wa fi kéèyàn mọ bọ̀ láti Ìbàdàn ṣé kò kọ́kẹ́rẹ́ mọ́ balẹ̀ kéèyàn mọ lọ láti Ìbàdàn lọ sí Èkìtì kẹ́mi rẹ̀ mọ́ sí pèpèpè gbogbo géèmù tó ń gbà yìí nísìn èmi mọ̀ dájú lọ́hùn pé géèmù òṣèlú ni àwádẹ̀rí aláti corporate igi yóò da ayọ́nà tọ̀wọ́n ọ̀dà ayọ́sọ̀nù kò lè jọ́ òjì náà ẹ wo dúnú tí wọ́n ti sọ pé Nàìjíríà ọ̀dà tàbí só ti dà dìsẹ́ náà ni àmọ́ fọdún yìí dún ní ṣé ìjọba Buhari dá Buhari bá dọ́là ní 160 naira ó fi dọ́là lẹ̀ ní 900 something naira ó bá epo ní 64 naira ó fi epo lẹ̀ ní bóyá 70 àbí bí wọ́n bọ́ fi lẹ̀ ní 800 àbí 700 kìíní kan ló fi epo lẹ̀ lọ sódà ó sì lọ́dún mẹ́jọ láàrin mi àtẹ̀yìn nígbà tí Buhari sọdún mẹ́jọ ẹ̀ ta ló ṣe protest north nígbà tó ń ṣe ensars Èkó ilẹ̀ Yorùbá ń bí àti ilẹ̀ Ìgbò ló mọ̀ Buhari lò 8 years kò wúlò so now ọwọ́ expect èmi pẹ̀lú géèmù òṣèlú tẹ̀ ń bá àwọn ọmọ ọlọ́mọ gbá yẹn kí mi support yẹ kí n máa ń takò Tinubu ọmọ sọdún mẹ́jọ tiẹ̀ náà èmi ò lè báyìí sí yẹn mi ò lọ school mi ò kàwé ọmọ kan làákàyè mi ọmọ Ìbàdàn ni mo kọlà ta ló fìrì mi Yorùbá ni èmi ò lè báyìí takò ẹ gbogbo géèmù rọtẹ ń gbá tẹ kẹfẹ mọ fún àwọn èmi àwọn ọlọmọ sọ pé ọpọlọ yìí ti dàrú àdèmọ dárúkọ wọn láìpẹ́ ṣe tí wọn stand sọ Ọlọ́run jẹ́ kó bàjẹ́ fún yín ara sẹ́yìn lẹ́yìn sí ìjẹta tí wọn làwọn kẹfẹ kó náà jẹ fún ọmọ dàlú tẹtàrí block wọn fẹ́ for what because wọn bò kọ yín jẹ wọn fẹ́ kó wọn mọ́ra wọn nìyẹn àwọn nìyẹn
àwọn tí ológun bàdà tó ń para àwọn ológun lẹ́kọ̀ọ́ yẹn ológun bẹ́ẹ̀ kankan ohun tí wọ́n jẹ náà wà tá jẹ là ń wá ló kọ́ wọn wọ́n kàn fa àwọn ọmọlọ́wọ́ à ń ṣe human rights lórí irọ́ àpò wọn náà ń dù tẹ́ ń sun hòtẹ́ẹ̀lì kásùn kájí tẹ́ ń sun hòtẹ́ẹ̀lì 4something naira ẹ̀sìn lẹ́yìn jíjà fún mẹ̀kúnnù tẹ́yìn ọba tètè defend pé ẹ fẹ́ wà láǹsì wọn burúkọ yín jẹ́ wọn dàrú wọn kó sábẹ́ ẹ̀rọ orí orúkọ náà máa gbé sí ọ̀tọ̀ ló human feelings lẹ́yìn tẹ̀ bá wà pé ọmọ wa làwọn yìí ẹ jẹ́ ká síbẹ̀ kí gọ́ọ̀mẹ̀ntì lè support láti release wọn lẹ́yìn bá wa àwọn bá mind tí wọn pé ká lé Tinubu lọ ká fọpẹ́ sàdárú ká lè kó àníyànda ká support wọn fẹ́ kó sábẹ́ wàhálà yẹn sọlọ níjọ bàjẹ́ fún yín ọjọ́ dẹ̀ ní tì ẹ̀ ní ṣìṣe láéláé owó ẹlẹ́dì president ẹlẹ́dì governor lórílẹ̀‐èdè wa táwọn tó pèsè ẹ̀rí pé ńgbà táwọn ọ̀dọ́ débẹ̀ wọ́n wà òkè bó ṣe máa rí nìyẹn lágbára Ọlọ́run òkè Ògùndẹ ìjọ níwá ọmọ ẹ̀sìn ìjọ níwá ìpínlẹ̀ wọn ní bàjẹ́ orílẹ̀‐èdè Nàìjíríà náà ní bàjẹ́ state ẹnì kọ̀ọ̀kan yóò ní bàjẹ́ lágbára Ọlọ́run ní jẹ́ kẹ́ kú ẹ̀dí bọ́ wáyé iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ tó tí ì báyìí pé yẹn bá lẹ́mì kò easy tẹ bá ní kò kàn yín iṣẹ́ àwọn ọmọ iná jí gbé wọ́n ẹ̀wọ́ yẹn dìde pé kí la wá jẹ president ìgbà jẹ́ sọ́ẹ́ni ẹ̀ union fún káwọn ẹ̀ lọ sympathy pé ká kàn bá wọn sọ̀rọ̀ náà inú ọ̀rọ̀ tí ń sìn ọmọ amú nǹkan move ọ̀rọ̀ tí ń wait ó ní wait gan do anything because wọ́n fi ẹ̀yin ọ̀dọ́ rẹ̀ ẹ̀yin Nàìjíríà lélẹ̀ tẹ bá spark nísìn gbogbo Nàìjíríà gbogbo ẹ̀ máa spark lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo ẹ̀ máa stop ni tẹ bá fẹ́ kí ló dàrú sí ìṣẹ́jú kan náà ni ohun tẹ́yìn bá sọ kọ́nà àwọn yàrá gbọ́ ju tí ruwa ẹ bá sọ lọ but nǹkan tẹ́mi mọ́ ọ̀nà kan wá ní pé gbogbo nǹkan tá bá ṣe láyé ìtàn ni ìjọba tó bá ṣe dáadáa ayé máa sọ ń pa ẹ̀ ń pariwo pé federal government ò ṣe dáadáa ṣé state government kan ṣe dáadáa ṣé Tinubu ní kọ́ wá wáyé ṣe security mi wá ṣé kí lẹ́ ń gba security vote fún gbogbo state ní ń gba security vote kí lẹ́ fi ń ṣe kí ni security vote táwọn governors ń gbà ní state wọn kí ni wọ́n fi ń ṣe talent kò fún God bless you my brother security vote tí àwọn state governor ń gbà yẹn kí ni wọ́n fi ń ṣe tí nǹkan bá ti wá ṣẹlẹ̀ state yẹn mọ̀ pé federal ni ìwọ tó ń jẹ́ governor owó tẹ̀ ń gbà ìfi ra private jet state ò dé ní tiẹ̀ ẹ̀ẹ́dẹ̀rà kẹsí pé ẹ̀rà pé state ló ní o ẹ̀rà fúnra family ìdẹ́bà ti lọ́tẹ́ ọmọ gbé lọ ní o security vote tí state governor ń gbà kí ló fi ń ṣe ṣé ọlọ́pàá lẹ́ ń kó fún ni àbí DSS àbí sọ́jà àbí civil defence àbí tá lẹ́ ń kó fún àbá fìgélàtẹ́ àbáwọn kílẹ̀ ń pa àwọn tẹ́ kó lọ gbó tẹ́ ń ta àwọn yẹn jẹ àbámọ̀ tẹ́kùn ẹ̀kẹ́ ń pa àwọn ọlọ́wọ́ dànù ẹ̀kẹ́ ń pèsè lẹ́fà ọmọ yẹn ẹ lọ máa ọmọ tí wọ́n pa yunifásitì ẹ̀kọ́ àmọ́ àsọmọ tẹ́kùn sí wọn lọ́rùn ẹni wọn sọ́nù gbó káwọn lọ yìnbọn àwọn yẹn lè sọ fún mi pé tó jáde yunifásitì mo parí pólì bíi mọ̀mọ́ yẹn fi mílẹ̀ wọ́n ṣàṣìṣe wọ́n dẹ̀ jẹun. So you understand? Security for the federal government in the fine, Mbulen Kosi. Because on them believe the state governor ne be. Governor can go secure state there. Exactly. Ela in number one state, one be. To pay a so quick on lock Paramolo. Test les so quick on Fiwale. Okay, now, kilometer or security for telling Baye, kill a fin say. And Kosakwa in bẹ́ẹ̀ bá kó sápàdé kí ló ń jí wa gbé fún kí ni irú ìfẹ́ mọ̀ wá nùgbó láti ṣìkọ́ yẹn ẹ̀yin gọ́ọ̀nà lẹ kó fún ọlọ́pàá lówó dáadáa kọ̀rọ̀ kọ̀ sí wọn ń dì í kó fún wọn ní iṣẹ́ tó dáa kó fún wọn lówó gidi kó fún sọ́jà kó ṣe ọ̀nà fún sọ́jà kó fún sọ́jà lóun sọ́jà ń fẹ́ fún DSS ohun tí ń fẹ́ ìjẹ́ kò lè ṣe wá. bóyá mo parọ́ mọ́ federal irọ́ lẹ̀ ń pa àwọn nìkan náà lọ́wọ́ yẹn àpò tẹ́ bá dẹ̀ kó ń bẹ̀ tán òfò náà lẹ́ padà ṣe kẹ́yìn ayé yìí àlùbáríkà tó lọ ń kulẹ̀ lọ́wọ́ so tèmi ò jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run jẹ́ ó bàjẹ́ fún yín so gbogbo nǹkan kọ́ ni ká máa pariwo fún federal state gan olè ni wọ́n state government gan owó tó ń gbà lọ federal kí wọ́n fi ń ṣe owó security fò tó ń gbà kí wọ́n fi ń ṣe àti ṣiṣẹ́ pé mo ti ṣiṣẹ́ pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì tó pọ̀ lóríṣiríṣi náà ó yé mi tán mo wà pẹ̀lú bàbá mi Olúbàdàn lóhun tí ẹ̀já gbádùn ìjọba yẹn bọ̀ mo mọ bó ṣe ń lọ ṣẹ́sìn lásán kẹ́tí mo mí mo ṣiṣẹ́ pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì tó pọ̀ tí mo wà pẹ̀lú wọn security for ti federal government kó fún yín tẹ̀ ń kó billions of naira mo lẹ́ ń kó sí ta lẹ́ ń fún ìyẹn lẹ́kẹ́ bí wọn ẹ bá mi bí wọn tọ́lá yìí lè bí wọn èyí bẹ́ẹ̀ mi bí wọn pé owó tí federal government ń fún yín fún security abẹ́ ẹgbàá kẹ sọ fún wa pé federal government fún yín ní security for ti kankan o
kẹsọ káwọn abi federal pé fún wọn lẹ fún wọn èyí lẹ fún wọn ó kẹta ní ká bí Ọlọ́run ìjọba jẹ fún gbogbo yín ojú òní tì yín gbogbo nǹkan náà mo fi kẹ́kọ̀ọ́ ni ẹ̀yin tẹ́ jẹ́ student wa tẹ́ wà ń bẹ̀ ọ̀pọ̀lẹ̀ nǹkan yìí tẹ́ ní ọba débẹ̀ ẹ ti di ibi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ bọ́lá bá jẹ́ di president lọ́la ẹ mọ̀ pé àwọn tẹ́ bá fi sípò gómìnà àwọn tí ò ní ya olè tẹ́ lè control tí wọ́n lè ṣe ààbò fún state kọ̀ọ̀kan tẹ́ ṣe president lé lórí àwọn nìkan ẹ mọ̀ fi bẹ́ẹ̀. For example nígbà tí fáwọn ṣe ń ṣe gómìnà lógun ní Èkìtì state tí nǹkan báyìí ṣẹlẹ̀ ó wọnú gbọ́ fúnra ẹ̀ rí ó sí ọlọ́pàá lẹ̀ sí sọ́jà lẹ̀ ẹ fáyà wọn dànù gbogbo ẹ ṣe wẹ́ lónìí fáwọn ṣe wọnú gbó fúnra ẹ̀ gọ́fìnà fáwọn ṣe bọ́ọ̀lẹ̀ fúnra ẹ̀ ẹ lọ́wọ́ ẹ tó bá rí tó bá rántí gbà ẹ gọ́fìnà fáwọn ṣe lead team wọnú gbó fúnra ẹ̀ àti gọ́fìnà ó wá give order ó ní kí jí òsì odólẹ́gbẹ̀ẹ́ òun bí kí kọ́nsẹ́nà tó ń bí ó pè dára ó ní ẹ fáì ẹ òun gẹ́gẹ́ lòun dóyìí ẹ tí mọ̀lú ni ẹ mọ̀ pa wọn gbogbo ẹ ṣe family kò dúró de president ó lóun ní àti ó ní because òun gba security vote òun dẹ̀ gbọ́dọ̀ ṣàbò fáwọn tó dìbò fóun normal bó ṣe kó wà nìyẹn láti gbà yẹn gọ́fìnà wo láre tó fún sí ó gbèrò ọwọ́ ẹ̀ àwọn náà tí wá sọ di business wọn àmọ́ wọ́n jiyàn gbé ń lo àwọn wọn lọ gbowó ńláńláńlá wá àwọn ní di kíníkà jet àwọn ní di lórí irọ́ sọ Ọlọ́run níjọ́ bàjẹ́ fún yóò gbogbo ẹ̀ tẹ́ bá dépò lọ́la ẹ̀kọ́ nìyẹn láti mú báyìí kẹ́ máa write it down pé ẹni tá a bá fi sípò kan á jẹ́ tá a mọ̀ pé kò ní jalè ẹ ṣe gan. wọ́n ní ọ̀dọ̀ àbàlá tí máa ń gbá ọgbọ́n ẹ̀sìn ṣe bí òòsà and àgbọ́ gbogbo nǹkan tẹ́ sọ àná dẹ̀ pẹ̀lú nǹkan tí a sọ fún gọ́vnà Gbàtàbà Adéwọlá that synergy gbọ́dọ̀ wà. Yes. láàrin federal government state government tó fi dé local government torí a lọ sí ìlú yẹn lánàá o. mo rí gbogbo ẹ lórí ọmọdé náà. a ṣe dé ìlú yẹn a rí bí ìlú yẹn ṣe rí àwọn tó yẹ kó súnmọ́ wọn jù ní àwọn local government because àwọn tó ń gbé ìlú yẹn ọ̀ṣẹ́ àwọn tó yẹ kó ń japẹtẹ wọn ṣe kí ni ọjà fẹ́ gbélé ayé wọn pé káwọn ṣáà jí kó jẹun káwọn lọ sóko àwọn kọ́kàn wọn balẹ̀ ọkàn balẹ̀ kò sí ọ̀lẹ́ ọ̀rọ̀ mọ́tò. níbo lálága káṣù bẹ̀yẹn wà ṣé gómìnà òrìlísì ó fálága káṣù ní kọ́ bọ́ta kó sọ ká gbọ́. president local government fún is not really felt so wọ́n fún local government 5 million kí ni kò fi sí òun ọ̀dẹ̀ ní sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ wọ́n yọ láàárọ̀ la. ó padà sí ọwọ́ ìjọba and gẹ́gẹ́ bá a ti ṣe wà nígbà yẹn àti gbọ́ tí ẹ ní ẹ ti ń put up a security structure. Yes. ìwé ẹ̀kún àwa náà at the level of NAS we also tell the federal government thank you to give the necessary support for this state because ìjọba náà ò lè dá ṣe. bẹ́ẹ̀ ni ní everywhere ìjọba ò lè dá ṣe ẹ bá wo àwọn advanced country gan wọ́n ní private security structure tó jẹ́ pé ó wà tó yẹ kó tún ṣiṣẹ́ fún government ẹ̀ máa ṣe kéde because àwọn tó mọ ìlú ó dàbí ìgbà tí president Tinubu tó wà ní Èkó tó create Labourhood Watch NLC nígbà tó ń ṣe gómìnà lẹ́kọ̀ọ́ gbà Labourhood Watch yẹn gbà yẹn àwọn tó wà nínú àdúgbò lọ́ máa mú bóyá wọ́n á máa ṣiṣẹ́ bẹ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ nínú àdúgbò wọ́n á máa get information wọ́n á máa fún un lábọ̀ tí èèyàn bá lè dá lọ ẹ̀sùn fọlọ́pàá information lọ́lọ́pàá lọ fi ṣiṣẹ́ so ó jẹ́ kí gbogbo àwọn local area yẹn wà secured because àwọn agbanipa yìí wọn wá sí town. bẹ́ẹ̀ni wọn wá sí ìgboro. inú oko yẹn náà dúró sí. ẹ bá rí agbanipa tó bá wá kidnap nígbò ìyẹn àwọn kìí bandit àwọn yẹn àwọn ẹrú gbòòrò hostage làwọn yóò fẹ́ jẹun ni. bandit ọwọ́ gbòòrò wa nínú àwọn inú oko yẹn náà dúró sí. ibẹ̀ dẹ̀ ni ó wá ó nídìí kí a wà kó secure because nísìnyí wọ́n ti tọwọ́ báyìí wọ́n ti dùn mọ́ wọ́n ti gbé student wọ́n ní kí wọ́n ṣe wá gbé student south west everywhere dàrú gbogbo everybody ní àlegbà ó ní pé àjà àwọn àpótáwà yìí sọ pé lọ́tẹ̀ yìí àti ìbẹ̀rẹ̀ tó pé à ń dí ọ̀nà à búlọ̀kì ọ̀nà ní pé tábà tó gbà jáde ẹ̀ sì dá búlọ̀kì gbogbo àwọn terrorist tó kó ọmọ wa dání yẹn wọ́n á fi government gba under pressure. bẹ́ẹ̀ni negotiation tó máa béèrè. ẹ bá ń pàtẹ́ fún mi. negotiation tó máa béèrè. àwọn gara ilé fún ìjọba wa láti achieve and ìjọba máa wà under pressure láti kówó yẹn sílẹ̀ fún kówó yẹn àbí nǹkan tó bá béèrè láti kó sílẹ̀ tó bá dé ti rí gbà wàhálà ti dé tínú wọn ti dùn tó lọ ká máa expect wọn
ní ibòmíì ní south west Èkìtì ní lọ́la God bless my brother wọ́n tún jẹ́ bẹ̀tẹ̀ lókè wọ́n lọ yá lónìí. bọ́ tí gbogbo wa bá dúró ká jẹ́ kó mọ̀ pé support nǹkan tẹ́ ṣe yẹn agbára pa yìí ìjọba wa gbọ́dọ̀ pa yín ni. bẹ́ẹ̀ni. tàdé bẹ̀rẹ̀ tí gbọ́dọ̀ rí pé ọ̀rọ̀ tó wà lẹ́nu wa is telling the government that we support you to kill these people. We support you to finish these people and rescue our people. Tí a bá rí pé ìjọba ń gbé ìgbésẹ̀, I believe pé kí Nigerians can support our security. Yes. Okay. Our security and try. Security ò try ni wọ́n lọ sínú gbótí mẹ́ta lọ tẹ landmines. Tọ́lọ̀ pa wọ́n dànù. Kí ni yẹn ọ já wọn kùtùkùtù báyìí. Family. Àwọn yẹn náà ní God bless àwọn náà ní family. Àwọn sójà tó kú síbẹ̀ yẹn náà ní family. DSS tó kú síbẹ̀ ní family. Ọlọ́pàá tó kú síbẹ̀ ní family. Ká tó sọ pé àwọn Àmọ̀tẹ́kùn inú mi ló pin gómìnà náà ní 200 Àmọ̀tẹ́kùn tó kú. Ó ti kú. Kọ́mi ọ̀bẹ lè pọ̀. A ní ọmọ, a ní ìyàwó ní kìnìtàn tó jẹ́ pé àwọn ọmọ wọn náà akẹ́kọ̀ọ́ ni wọ́n náà. So level tá ti wà yìí wọ́n ṣe level òṣèlú and nígbà tá a sọ̀rọ̀ lánàá fún take politics away gómìnà náà dé sọ fún wa pé àsìkò yìí ò ń ṣe àsìkò láti fi ọ̀rọ̀ yìí ṣe politics pé kí everybody ká má dé pa eléyìí ń blame eléyìí mọ́ eléyìí ń blame no everybody should come together and coming together ọgbọ́n ọlọ́gbọ́n náà la fi ń ṣọgbọ́n gbà mí kí wọ́n pe everybody anybody tó bá ní òun mọ ọ̀nà òun mọ ways láti secure ìlú yìí ní Nàìjíríà ní south west because nǹkan tó bẹ̀rẹ̀ láti north tó ti wá ń wọlé wa tó wọ Kwara ọ̀dọ̀ wa ló ṣe sí tẹ́lẹ̀ tẹ́ bá wọ́n táìmù tí mo lé wọn bára pa yẹn gbogbo ẹ̀sìn wẹ́lu ni but wọ́n rí pé gọ́ọ̀mẹ̀ntì kan support àwọn láti bá mi jà wọ́n fi Kwara ṣe testing ground wọ́n dẹ̀ ṣe fi Kwara ṣe testing ground lóṣì wọ́n ti wọ south west wọ́n ti wọlé Èkìtì báyìí àwọn ọmọ kan yìí wà tó kú láti jọ àwọn tí kò mọ́lẹ̀ kú sí wọ́n dẹ̀ sọ pé wọ́n àgbò ẹ̀ àwọn tó kó ní ìgbà security sọ pé àwọn ti round wọn ò lè advance but wọn ò lè attack wọn tó dé attack tó try not to attack ìjọ ìlọ́fẹ́ pa bàbá náà pa ẹ̀ ọ̀sọ̀ bẹ́ẹ̀ so tí security bá sọ àwọn ọ̀pọ̀ bẹ́ẹ̀ fún wa táwa náà dẹ̀ rí pé ẹ̀sán follow up tiwa wá ní pé láti ṣe advocacy in the right way kí àwọn people yóò fi because they are on social media. Those criminals are on social media. They are seeing everything we are doing. So àwọn tó fi ń ṣe òṣèlú fine for them. Gbogbo wa náà lánàá mọ̀. Gbogbo wa la níyà. Bàbá tó bá ti kàn tó bá jẹ́ family wọn ló wà bẹ́ẹ̀ bóyá bó ṣe máa ṣe òun ni wọ́n ṣe. So we at the leadership of NAS our interest in òṣèlú tẹ́lifọ̀dì ṣe. Yes. Our interest is that gbogbo nǹkan tó bá gbà kí wọ́n ṣe kí àlàáfíà kó wà ó ti ẹ ṣe pé àti gba ọmọ yẹn kó gba ọmọ yẹn ó ṣáà ti gba wọn nìkan kí wọ́n gbà kó dẹ̀ make sure pé owó àwọn pípù yẹn owó òfin bá wọn. Exactly wọn gbọ́dọ̀ lọ. nǹkan tí a fi lè fi ọwọ́ rọrí sùn nìyẹn torí wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn. bá continue láti fi pressure threaten government jù tí government bá lọ negotiate nǹkan ńlá fún wọn tó sáà kókè for period ẹgbà ó ti dọ̀bẹ̀ nìyẹn. ó dọ̀bẹ̀ fún wọn nìyẹn o. So we'll do our statement, we'll do our speech. We encourage the government to engage the Irekuun security network further and let them do all the activities and let it. This government, this security structure we have in this country, àwọn ló yanjú gbogbo ọ̀rọ̀ àìpògùn pààyàn kiri ní southeast. Tí ó dẹ̀ sí kankan mọ́. This is my brother from the southeast. When was the last time IPOB has killed or kidnapped people in southeast now? It is not. I think they are trying to reduce it. It has reduced drastically. That is what we call sincerity of purpose. We saw how did it resolve? The governor of Anambra stood his ground that every Monday. That Monday sit at home. It cost him to lock down the market. It cost him to go head to head with those people. So we cannot reduce the capacity of governors when it comes to securing their state. Same way we cannot reduce the capacity of the federal government. The Bible state town méjì bá tó ṣiṣẹ́ tó jọ dá wọlé iṣẹ́ pọ̀ ó máa ní ìlọsíwájú àlàáfíà máa wà ń bẹ̀. And we are seeing what the military are also doing against the ISWAP, the Boko Haram, the way they are pumping and doing everything to them. Kọ́ bomb àwọn bandits yìí náà. Kò sí nǹkan tó ń pè wọ́n bandits fún terrorists ni wọ́n. They should be treated like terrorists. So lágbára Ọlọ́run fún wa ṣe ẹ̀dùnmọ́ pọ́ lọ́wọ́ á jẹ́ kí àwọn ọmọ wa àwọn olùkọ́ wa kí wọ́n padà sí àárín. So ẹ jẹ́ èèyàn kan gbòógì when we talk of security structure we know your history we know your record
a ṣe ní òkè àwà nìbàdàn ẹ jẹ́ ká tún gbọ́ ní ẹnu tẹ̀yìn náà nǹkan tá a tún gbọ́ yìí náà a tún sọpọ́tù àwọn nǹkan tá a ti gbọ́ táwọn tún kọ síta sí ìgbà wọn pé nǹkan báyìí báyìí ló tún ṣẹlẹ̀ ò kíjọba ṣe kíni kó bá wa ṣe ṣe Olúwa dá bàbá sí fún wa. Bàbá o, bàbá o, bàbá o. Olúwa dá bàbá sí fún wa. Wàyí dá.